A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Síwájú ayẹyẹ ìyànsípò ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn, gbogbo àwọn àfìwépè káàkiri àgbáyé ni wọ́n ti balẹ̀ gàjẹ̀ sí ìlú Àbújá. Lára wọn la ti rí aṣojú orílẹ̀-èdè, olórí iléeṣẹ́ ilẹ̀ òkèèrè, aṣojú ìjọba àti àwọn èèyàn jàǹkànjàǹkàn. Aṣojú orílẹ̀-èdè United States Marshal Fuchs náà balẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe lọ́sàn-án àná. Bákan náà ni aṣojú fún ilẹ̀ Canada Hussein Ahmed náà ti gúnlẹ̀ sórílẹ̀-èdè. Lára àwọn olórí orílẹ̀-èdè tí Nàìjíríà ti gba àlejò wọn láti rí ààrẹ Algeria Abdelmadjid Tebboune, ààrẹ Rwanda Paul Kagame, Adamu Barrow ti orílẹ̀-èdè Gambia, láì gbàgbé ààrẹ orílẹ̀-èdè Congo àti Burundi. Gbogbo wọn ni wọ́n ti balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà fún ayẹyẹ náà. Àwọn aṣojú láti Faransé àti India náà ò gbẹ́yìn pẹ̀lú àwọn ìsọ̀mọ̀gbé wọn. Bákan náà ni orílẹ̀-èdè India fi àtẹ̀jáde ránṣẹ́ tí ó ṣàlàyé ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti India. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ ṣe ìbúra lónìí gẹ́gẹ́ bí ààrẹ kẹrìndínlógún, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń béèrè àtúnṣe oníkánmọ́kánmọ́ lórí ọrọ̀ ajé, ààbò, ẹ̀kúnwó epo àti àwọn ètò mìíràn tó ṣe gbòógì láwùjọ. Tinubu tí wọ́n ṣe ìkéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ààrẹ ọjọ́ 25 oṣù kejì ni adájọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà Olúkáyọ̀dé Aríwóọlá yóò ṣe ìbúra fún lónìí ní gbọ̀ngàn ńlá ti Eagle Square ní ìlú Àbújá. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn olùbáfigagbága nínú ìdìbò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar àti Peter Obi láti ẹgbẹ́ òṣèlú Labour Party ṣì wà ní ilé-ẹjọ́ tribunal láti tako ìkéde Tinubu gẹ́gẹ́ bí olúborí, èyí kò lè dí gbígba ọ̀pá àṣẹ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari. Ayẹyẹ yìí ni wọn yóò ṣe àfihàn rẹ̀ bí ó ṣe ń lọ jákèjádò orílẹ̀-èdè àti lókè òkun tí a mọ̀ sí live broadcast. Fún ìgbáradì ìyànsípò, àwọn aláṣẹ ti pèsè ààbò tí ó nípọn sí gbogbo agbègbè títí kan ilé ìtura tí àwọn àlejò yóò dé sí. Bákan náà ni àwọn ọlọ́pàá àti ológun fi gbogbo ìgbà wà ní ojúlàlá kan fi ń ṣọ́rí pẹ̀lú ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó ń fò káàkiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Bákan náà, bí ààrẹ Muhammadu Buhari ṣe ń gbé ìjọba sílẹ̀ lónìí tí ó sì ti tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn ìgbésẹ̀ kan tí ó mú ìrora àti ìyà bá ará ìlú. Bákan náà ni ó tún sọ wípé òun gbé oríyìn fún ara òun nítorí pé òun yóò gbé ìjọba sílẹ̀ ní dídára ju ìgbà tí òun bá a lọ ní ọdún 2015. Bí a kò bá gbàgbé, síwájú àkókò yìí ni Buhari sọ wípé òun kábàámọ̀ wípé ìjọba òun kò rí nǹkan ṣe sí àwọn ọmọ tí ó wà ní ìgbèkùn àwọn ajínigbé, àti wípé òun bá àwọn òbí àti ẹbí kẹ́dùn àwọn èèyàn wọn tí wọ́n pa dànù látàrí ìpani nífọ̀nà-fọnṣu tí kò nídìí. Buhari sọ àwọn ọ̀rọ̀ ìdágbére wọ̀nyí bí ó ṣe ń gbẹ́sẹ̀ kúrò nínú ìjọba ọlọ́dún 6 rẹ̀. Ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn àlùfáà ìjọ Àgùdà kọ̀rọ̀ojú sí bí ìjọba Buhari ṣe kùnà nínú ètò ààbò, ṣùgbọ́n wọ́n gbé oríyìn fún un lórí àṣeparí afárá Niger ẹlẹ́ẹ̀kejì àti bíbuwọ́lù ilé ẹ̀kọ́ gíga Los Mundi. Bákan náà ni àgbà ọ̀jẹ̀ olóyè Edwin Clark ṣe àpèjúwe Buhari gẹ́gẹ́ bí ààrẹ tí sáà rẹ̀ burú jáì jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọdún dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò tí ó kọjá. Ọ̀gbẹ́ni Peter Obi ti ké gbàjarè wípé àwọn kan ń pètepèrò láti ṣiṣẹ́ láabi fi ba orúkọ òun àti àwọn alátìlẹyìn òun jẹ́. Ó ní wọ́n ń sa gbogbo agbára láti wá ẹ̀sùn abanilórúkọjẹ́ fún òun. Nínú àtẹ̀jáde rẹ̀ lórí ẹ̀rọ alátagbà Twitter ni Obi ti sọ wípé lára ète wọn ni láti tàbùkù sí èròǹgbà rẹ̀
àti láti kọ ẹ̀yìn ará ìlú sí òun. Àtẹ̀jáde yìí wáyé síwájú ayẹyẹ ìyànsípò ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu lónìí ọjọ́ Ajé. Ṣùgbọ́n gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Anambra náà wá rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní àlàáfíà àti pípa òfin mọ́ láì fi ti ìṣẹ̀lẹ̀ nínú òṣèlú ṣe. Ó wá fi dá wọn lójú wípé òun kò ní rẹ̀wẹ̀sì nínú ìpinnu òun láti jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olúrẹ̀mí Tinubu, tí í ṣe aya ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn, sọ lánàá wípé òun wà lára àwọn tí ó dàgbà jùlọ nínú obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ eléyìí níbi ìsìn ayẹyẹ ìyànsípò tí ó wáyé lánàá ní ilé ìjọsìn National Christian Center ti ìlú Àbújá. Olúrẹ̀mí, tí ó jẹ́ aṣojú fún ìpínlẹ̀ Èkó ní ilé ìgbìmọ̀ àgbà, ṣe àtẹnumọ́ wípé ẹni ọdún 71 ni ọkọ òun ń ṣe. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ọkọ rẹ̀ nínú ìdìbò ààrẹ tí ó kọjá. Ó tẹ̀síwájú wípé àwọn kò ní ìgbàgbọ́ wípé àwọn lè dé ipò yìí, ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún àwọn ní ìrètí ọjọ́ ọ̀la. Ó wá fi kún un wípé ẹbí òun kò nílò owó Nàìjíríà láti lò nítorí owó Nàìjíríà wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ṣe ohun tí ó dára. Ó wá pè fún àtìlẹ́yìn ọmọ Nàìjíríà nínú àdúrà nítorí àwọn nílò oore-ọ̀fẹ́ láti lè ṣe àṣeyege. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn alálàájì àti alálàájà láti tẹ̀lé gbogbo òfin àti ìlànà ilẹ̀ Saudi Arabia. Ó ṣe ìkìlọ̀ lórí rírìn ìrìn-àjò pẹ̀lú oríṣiríṣi nǹkan tí ó lòdì sófin bíi egbògi olóró. Ó ní ẹnikẹ́ni kò ní lọ sí ilẹ̀ Saudi lọ bẹ̀bẹ̀ bí wọ́n bá gbá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mú. Níbi àkànṣe ètò ọlọ́jọ́ kan tí àjọ elétò ìrìn-àjò Hajj ṣe àgbékalẹ̀ rẹ̀ ní gbọ̀ngàn The Blue Roof Agídìngbì níkẹjà ni Sanwó-Olú ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Quadri Ọbáfẹ́mi Hamzat, tí í ṣe aṣojú Sanwó-Olú, ṣe lálàyé wípé kí àwọn wọ̀nyí rántí wípé àwọn ń lọ fún ètò àdúrà, kí wọ́n sì lo àǹfààní yìí láti fi gbàdúrà fún ara wọn, fún ìpínlẹ̀ àti fún orílẹ̀-èdè. Láfikún, ó ní orílẹ̀-èdè nílò àdúrà gidigidi báyìí, pàápàá jùlọ bí a ṣe ń dásẹ̀ wọ ìjọba tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.